alhamdulillah gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí ó yé àwọn èèyàn lọ́pọ̀ níbi ọ̀rọ̀ ní ó ṣe dàwà ẹlòmíín wí pé àfáà Jakma ẹlẹ́bọ ní Jakma ó ní legalize ẹbọ ó ní a máa ṣoògùn ó ní a máa ṣe gbá mú ní wọ́n bá yẹ pé aláìmọ̀kan lọ́ba wíbẹ̀ tí ó kéwú níwulẹ̀ bu aláìmọ̀kanu ẹni tí ń tá aláìmọ̀kan bá ṣe àmẹ́ni ó kéwú tó lóun lọ lé kéwú kírù rẹ̀ wá jáde kọ́ wá sọ wípé ẹnìkan sọ pé Ògún dá kọ́ wá ló ń tọ̀ òun ti di ẹlẹ́bọ kọ́ mọ́ mọ́ varku tí ń bẹ láàrin ashirku wal kufur ashirku wal dawa wà sẹ́hẹ̀rù mo ti sọ láì máa yé gbà ó ti yé náà ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn bayna shirki wal dawa bawnun ba'id ó ti yé bọ̀ kí níyàn ò tí yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dì sí àádẹ́ ń tráyé láti láyé wọn ò sì ṣetán àti gbọ́ yé ó ti yé báwọn èyí ń jí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí akànbẹ̀nú ìsìláàmù ní àmọ́ ìsìláàmù ó ti yé báwọn al-islam dínú yusr ẹ̀sìn tó rọ̀ ní dínú marin ó wà marin ó flex àbí kílẹ̀ ń pè é flexible ẹ wá sọ gbogbo ẹ̀ di kankan bí ìgbà tó jẹ́ pé Ànábì Muhammad tọ́jọ́ ga wa àwọn ga bí ìgbà tó jẹ́ pé láyé rẹ̀ kò sí tí wọ́n fi ṣe ìwòsàn tọ́jọ́ Ògún bẹ láyé Ànábì Muhammad tẹbí náà mo fi sọ̀rọ̀ Rafidatul Islamiyya ṣe bí Ògún kan ní fi ń tírìtì àwọn jàràhá àwọn tí wọ́n bá ní injúrì lójú ogun ń tẹ̀lé Ànábì lógun ni Ànábì òun máa tẹ̀lé Ànábì lọ gbogbo ogun tá Ànábì lọ ni tán bá yìí ti ń lógun tán òun náà níbi tí ìlú sí ibi tí dúró sí ó ti yé ọlọ ogun Khandak ọlọ oríṣiríṣi àwọn ogun lọ́ba náà Muhammad lọ ẹni ọba ti ní injúrì òun ní tọ́jú wọn ṣe bó ogun ní fi tọ́jú wọn àdáwà òun lẹ́ ń pè tíbù kò sí tí wọ́n ń pè ń tíbù nàbàwí ogun ànábì ní jẹ́ bẹ́ẹ̀ àtíbù nàbàwí kí ni mo pè ogun ànábì sọ̀ntán pè ń tíbù fún mi Ògún náà ní tíbù ngbè máa jáde tó máa lóògùn dáa pé kò sí ní tó burú Ògún dáa ní ìsìlámù tó wá nígbà náà mo ti dẹ̀lẹ́bọ̀ nítorí ẹ̀ tíbù nàbàwí ń kọ́ kí ni túmọ̀ tíbù nàbàwí kí ni túmọ̀ tíbù nàbàwí so èmi àwọn máa kẹ́lùmí o tún máa wá béèrè lọ́wọ́ yàn wípé gẹ́gẹ́ bí ẹni tó ló béèrè lọ́wọ́ rẹ̀ kẹ́lùmí tó máa béèrè lórí lọ́wọ́ pé àbá Jakma náà wọ́n ti kó sínú ẹbọ báwọn èése ìgbà àwọn lóògùn dáa sógun ọ̀dá ni sógun ọ̀dá ni wọ́n náà sọ fún mi kógun ọ̀dá sì má dìísì wá sì mú àyà wá tó lóògùn ọ̀dá ẹ̀rí la ní ọgbọ́ al-insan min tabi'atil insan an yatamarrada yani yusibu al-marad wa an yahtaja ila dawa alladhi yashfi bi ida'u Masha Allah ó gbọ́dọ̀ máa rẹ̀ èèyàn tọ̀bíyà ni túláàsì ni Ọlọ́run ti dáyàn mọ́ àbí ó ṣe rí nù Ọlọ́run ti dá yóò sì máa túláàsì inú tọ̀bíà náà sí ni kọ́ máa wá bùkátà lọ síbi oògùn tí ó fi ṣe ìwòsàn ara rẹ̀ but kí ní kan bẹ tí ó yé àwọn èèyàn mọ́ fẹ́ kó yé wọn nísìnyí ni pé àdáwà nítorí à ń pè ní dáwà òun ni oògùn kí ni mo pè é àdáwà ni oògùn dáadáa ó sì gbà dídá mo tún sọkọ́ oògùn ṣíṣe nínú Islam ó dáadáa ó dá ní 100% làwùlá oògùn ṣíṣe kí Islam faramọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ọba ti kú jífà ọgbọ́ làwùlá oògùn àwọn èèyàn wá mọ ìyàtọ̀ tí ń bẹ láàrin oògùn àtàájò ọ̀kan túnù tó yá sàlàyé ilé yẹn lẹ́gbàtà ti sọ ìyàtọ̀ tí ń bẹ láàrin àṣíhìrù wà ṣírík wà dáwà ìyàtọ̀ tí ń bẹ láàrin oògùn àti ẹbọ àti àṣàsí sẹ́yìn pé àṣàsí òun náà jọ bí oògùn náà wọ́n sà a máa ní pé òun lóògùn mọ́ ọ̀sàsí láburú nù èyí tó bá jẹ́ oògùn lòun fẹ́ wo aburú tí ẹni yẹn jù sí oògùn ló fẹ́ wò ó sàn òun ni ó jẹ́ tọ̀bí ibù ẹni fi ń jẹ́ tíbù ìgbà mìíràn la fẹ́ sàlàyé kí ní ìfáwọn pípò yìí dáa tí ò ní yé wọn àfáà kọ́ sí a máa sàlàyé fún yín náà ní títí tí ó fi yé yín ẹ gbọ́dọ̀ gbọ́ ni ó ti ìyàtọ̀ ń bẹ
èèyàn máa ṣe oògùn láti fi tọ́jú ara ẹ̀ lérí àìsàn tí ń bá ń ṣe ibà bẹ́ẹ̀ bá ní ibà ní sin àfà kùrìsí yóò ọ̀nà bà kúlẹ̀ àwùsù bẹ̀rẹ̀ falaki bẹ̀rẹ̀ nasi kèéso òun lòògùn typhoid mú yàwọn ní typhoid mú wọn ló ti jẹ fún rẹ̀ ó ti yẹ báwọn ọwọ́ náà kúlẹ̀ àwùsù méjì kún fún mu ọlọ́run náà ò ní ṣiṣẹ́ débẹ̀ torí tí wọ́n fi tírìtì èyí wọn ọlọ́run ti fún wa ní ìwọ̀n lọ́tọ̀ bẹ̀rẹ̀ falaki bẹ̀rẹ̀ nasi ní tó bá jẹ́ spiritual òun fẹ́ ṣiṣẹ́ fún kèése tí physical tí wọ́n ti rí tí kọ̀ǹpútà ti gbé wá. ẹni tó lábẹ́ndíx ṣe pa náà ti náà ká. inú ayé náà ti náà kápẹ́ndísì àfikún ọba yọkù mẹ́ ṣé ọ̀ ń gbọ́ mi yé àgbọ́yé tí ń wọ̀ báwọn. ọlọ́run ti dá mọ́ mi èèyàn nù tọ́ bí àní kọ́ máa rẹ̀ kó sì máa wá ní tí ó fi ṣe wòsàn ààrẹ rẹ̀ bá mú kinní yàrá òun nù ó ti yé òun rèé eléyìí nísìnyí ni wọ́n á pè ní oògùn rèé ekat ni wọ́n máa jẹun àyè bẹ́ẹ̀ kọ́ ni easy KHART KHART nítorí bá máa lọ́dọ̀ rẹ̀ máa wá wo nǹkan àwọn alárúbáwá ló ní Saudiya ló ṣe àmọ́ Saudi gan Saudi ò lè rọ abẹ́rẹ́ ti Saudi ni kún ọ sọ̀rọ̀ ọ̀rọ̀ la fi dáwọn àti mímọ̀ sẹ́rí ká wá hun nǹkan ká má sọ ká ṣe gbogbo èyí wọ́n ń gbé àwọn tí ń bá wọn ṣe èyí wọn lọ́tọ̀ ni àwọn òyìnbó àwọn Amẹ́ríkà àwọn náà bá wọn produce ẹ̀ àmọ́ Saudi ló ní material tí wọ́n fi ṣe Saudi ló ní material yìí kí ni ẹ̀kàtì yìí nífi ń jókun Saudiya masnu'iyatu Saudiya iná ni sì lè rí bómi lẹ́yìn Saudi lè rí bómi lẹ́yìn Saudi nìkan ogun mọ̀ mú lọ́wọ́ yìí wọ́n tó lógun ọ̀dá ogun Saudi rẹ̀ ogun Saudi látàrí ṣe mú lọ́wọ́ yìí ó ti yé báwọn Amẹ́ríkà ló ti bá wọn produce òun lọ Saudi ló ní material Amẹ́ríkà ló bá lo material ló bá pápọ̀ àmọ́ wọ́n package ẹ̀yìn tí ń bẹ́nu ẹ̀ ní òun rẹ̀ ogun rẹ̀ báwọn jẹ́ kẹ́mù àbí kílẹ̀ ń pè GNLD kẹ́mù ti àwọn GMK àwọn ọkọ̀ olóyún kọ́lọ̀ wọn kẹ́ àtàwọn ṣé GMK ní kejì rẹ̀ GMK kọfà yẹmukẹ́mù ó ṣe wọn àfà GMK ń bẹ́ ń lọrin yẹmukẹ́mù ọ̀hún rèé báwọn náà ti ṣe pákéjì oògùn ìbílẹ̀ tiwa ewé àtegbò bí wọ́n ṣe pákéjì rẹ̀ Saudi náà wá pákéjì ẹ̀ báyìí Saudi náà wá pákéjì tiẹ̀ náà àkọ́kọ́ àwa náà pákéjì tiwa níyà yín láwọn yẹmukẹ́mù yìí àwọn náà pákéjì oògùn dúdú àwọn ti pákéjì ẹ̀ wọ́n gbé báyìí ó di capsule tó o bá sì lóyún ṣe dédé tí ń ṣe ọ́. Saudi náà wá ní material táwọn àwọn náà wá ní material tiwọn náà inú material tí Saudiya lò fẹ́lẹ́ yìí torí ẹni tí ò yé ló tún já kún pélé yìí wá nísìn kó lè yé ọ ó sì ń dààmú mi. ó tó ń dá ẹ mọ́jọ pín in lẹ́mìí. ní tí mo ti fọ̀rọ̀ mímọ̀ yanjú rẹ̀ mo fọ̀rọ̀ kéwú yanjú ẹ̀ mo kàdíìsì ṣe gbogbo ẹ̀ lérí pé oògùn dáṣẹ́. yóò gbọ́ ó gbọ́dọ̀ gbọ́. ó tún wá ọ̀dà sáǹdé léyìí. yóò ọ̀nà sáǹdé. òun á gbé pálí wá fún ọ yìí. òun rèé o ti hàn royal jelly kí mo pè é royal jelly àbí kò pè ní queen jelly royal jelly alhabatu sauda material mélòó a ó ti mọ̀ yín ó di méjì mahabatu sauda azawumu galiki material mélòó ó di mẹ́ta material mẹ́ta tán lónù táyé parí kìíní òun ló fi dogun òun ló fi dogun Saudi ní ìṣògùn Saudi ló ní òun ní ṣe oògùn yìí material mẹ́ta ló lò ó lo royal jelly ó lo alhabatu sauda èyí tẹ́ máa tà fún wa ó sì lo galiki ó ti yé òun lọ parí iṣẹ́ wo ló wá fẹ́ ṣe ó fẹ́ ṣiṣẹ́ ojú gbogbo ẹni tí ojú bá ń disturb ẹ̀ ojú ń hùn ní o ojú rẹ̀ ń sú ní o ń ṣe nǹkan kan ní o nǹkan ká kó sí i lójú àwọn àdọ̀tí tí máa kó sójú tí èjì ojú ọgbádùn máa nì bọ́ ọ bá ti lo capsule ẹyọ kan yìí ẹrú ọlọ́run tó mú wá láti Saudi ọ bá ti lo capsule ẹyọ kan yìí lálẹ́ kó tó sùn nígbà tí ó bá yìí dàárọ̀ ó ti bá gbogbo ìpín tí yóò ti tirẹ̀ bóde gbogbo tó kó sọ lójú wọn ti tirẹ̀ bóde padà ṣé kùrìsíyù ló ti jáde ṣé Saudi ọmọ kùrìsíyù àbí wọn ọmọ Kùránì má tàbí tún wá lọ lè ń kó eléyìí mẹ́ta pọ̀ tún wá sun nǹkan mẹ́ta pọ̀ tó dòun. Saudi náà sì ní màsọ̀rọ̀tì. àwọn náà sì ní màsọ̀rọ̀tì èyí ṣe tí wọn ò lo màsọ̀rọ̀tì. sójú ò lè ka màsọ̀rọ̀tì sí. wọn ò lè ka sójú ọyọkùnrin tí ń bẹ́ẹ̀ kún bẹ́ẹ̀ àfi kún ọ wá ń tí Ọlọ́run fún wọn lu wọn tí wọ́n ti dictate wípé àṣẹ Ọlọ́run bẹ́ẹ̀ ń bí eléyìí òun náà wá lò yìí. Ọlọ́run járí yín pé. kí ló pé gálíkì ń là ń pè látàlẹ̀ Ọlọ́run jọ dá fọmọ yìí gálíkì ni òun látàlẹ̀ níyà yìí àwọn tó wà náà wá ní ẹwà tá a jọ sí ẹwà tá gílẹ̀ pé àtàjọ sí wọn ní ẹwà
bẹ́ẹ̀ bá rata àjọsí wọn ni ẹ wá ewé kíní ewé tọ̀hún làpálàpá funfun ẹ wá ẹwẹ́rù alamọ ẹ wá ẹ̀tún wá àwọn nǹkan méjì yòókù kún àtẹ̀yìntẹ́ ìtẹ́lẹ̀ rẹ̀ ó ní bẹ́ẹ̀ ti tó ẹ̀fì kan tẹ́lẹ̀ ẹ̀fì tọ̀hún lékè ẹgbẹ̀rún náà eléyìí náà ní bí wọ́n eléyìí tí wọ́n kọ́ dà sínú ẹ́ńjìnì ó ní lọ́tọ̀ tó náà bá sì yí dà kò ní ṣiṣẹ́ bẹ́ẹ̀ tí wa náà ó ní bẹ́ẹ̀ ṣe tó tẹ́ ẹ bá tó bẹ̀ tán tó bá dòun tán ẹ wá gbé ẹ̀dà omi sí ẹgbẹ́ aníná ọ̀dàgbò ó jiná ọ̀dàgbò nu líquid kẹ́ ń pàgbó liquid ó wá di liquid tán apps wọ́n pè apps wọ́n pàgbó ọlọ́run jọ dáa fún ọ bákan náà ni bí ó sì rí bákan náà máa yanjú ẹ̀rọ rẹ̀ nítorí ọ̀rọ̀ mi wáyé kọ́hún ó wá parí ẹ̀kọ́ sí mọ́ ó wá parí ẹ̀ lágbo ó wá gbé fún ẹni tó ya scan wọn wá nígbà náà ọmọ jòkó ni àbí mẹ́sẹ̀ bọ̀ wá àbọ̀mọ̀dé dẹ́bù ó wá gbé fún ó ní bí ó ti wẹ̀ ó ní bó ṣe gbọ́dọ̀ wẹ̀ tí ó sì ṣiṣẹ́ fún ó sì ní bí ó ti mú ó ti yé ọ̀kan ni ó ti síwájú núwẹ̀ àti múmu tó bá wá parí gbogbo ẹ̀ tán tó lò tán a fún ní ọjọ́ kẹta sí ọjọ́ kẹrin òun náà máa rí wípé nǹkan ń tọ̀nù padà nígbà tó bá dijọ́ kẹrin ọba lè ya scan yọ bá wọn lò ti sírètì padà èyí tí mo sọ fún ọ yìí mo ti lò ó fún èèyàn tí èsè èèyàn 25 26 positive result wọ́n sì mú wá positive ni yóò sì bí wọn rọrùn tí ò ní jẹ́ kí wọ́n sọ operation fún ma. èmi a máa béèrè ìbéèrè o ogun nu material mẹ́ta lẹ́ka fún ogun Saudi látàyè ṣe mú wá fún alálẹ̀ yìí Saudi ní í ṣe ogun yìí o òun nu ni àmọ́ Queen Royal yìí èmi ò mọ tí èmi náà gbọ́ rí ìlú wo náà ti ní gan màlúù tán ti ní ó ti bá wọn àmọ́ abátú Saudi àmọ́ kí Saudi ló ní yẹn o Saudi ló sì ní àdáwòmù yìí tá à ń pè ní wọn kọ lárúbáwá òun náà ní àdáwòmù gálíìkì alahabatu Sauda kí lẹ́ ń pè royal jelly àbí Queen jelly sì ni èyí tó bá wù ọ́nù méjì ó pé òun náà produce eléyìí kéléyìí ọkàn máa tún jẹ́kọ̀ọ́ fún ẹni tí ń wí pé oògùn ọ̀dà oògùn dá sẹ́ẹ̀rí gbogbo ń ta wí oògùn ni èyí tó lè fi wo typhoid èyí tó lè fi wo ìju èyí tó lè fi wo kí là ń pè appendix tí ó fi jáde lára rẹ̀ àti èyí tó lè fi wo àwọn nǹkan míì àgùn àtọ̀sí ni oògùn kìíní kan ní gbé àwọn ẹni tí gbogbo wọn ta níní àbí èyí tí ń jẹ́ apàrùn àrùn tí ń bẹ lára rẹ̀ kí wọ́n gbé fún wọn pé lo eléyìí yọ pa àrùn tí ń bẹ lára rẹ̀ tí ó sì pa dáadáa bàbá àjẹ́ yìí tí wọ́n gbé sí ìrìnàlá ní ṣe pòrótúà gbogbo àògùn kọ́ ni ikọ́ fèrè ní gbà wo ni àwọn kí ni mo pè yín oògùn nu gbogbo wọn lóògùn ọ ẹsẹ̀ wa kó ájò òun ni tó bá lè fi protect ara rẹ̀ gẹ́gẹ́ bí ìṣọ́ra ájò ní pé tá a bá lo eléyìí ó ti bá wọn ọlọ́run ó lò ó fún mi gẹ́gẹ́ bí pletrufu nísìn bẹ́yìn bá òyìnbó ló ṣe kí láwọn ṣe ìbọn fi padì rẹ̀ tó bá ti fi sára tó bá yín ọmọ kò ní wọlé yóò bá náà wá lóhun nìkan ó ní aṣọ yìí ọba rẹ̀ aṣọ yìí pẹ̀lú ewé yìí àti ewé yìí àti kíní yìí tó bá fi rẹ̀ aṣọ yìí ọfà tàdé sí òfin kankan sí ọwá rẹ̀ tó bá yọ padà lẹ́yìn ìjọ keje tó bá fi sára èmọ̀ onírọ̀ má bá ti fún ó ṣe dé pletrufu ti èbó náà gbogbo èyí wọn ájò ni òun fi ń ṣùgbà ẹ̀mí rẹ̀ ni ọlọ́run sì fi á ṣùgbà ẹ̀mí wa ló fi ní hùzú ìzìràkún hùzú ìsìràkún ẹ ṣùgbà ẹ̀mí yín nu. protect yourself. ó sì ń látò lè kó bí àìdí kùnmí ilẹ̀ tàhálùkà ọ̀rọ̀ àgbà kò tí ń bọ̀ wá òsì ní tó lè fi súra rẹ̀ tí òfin dọ́dọ̀ rẹ̀ ọwọ́ lọ fara lọ́nà lọ́wọ́ fúnra ọlọ́run ní ọ̀là àwọn màláíkà wọn ò gbọ́dọ̀ jí orí àkíyàmọ̀ wọ̀ ní rọrùn pẹ̀lú torí wọ́n lọ́pàá rẹ̀ ọgbọ́ àjò nìyẹn èyí tá lè fi súgbẹ́ ẹ̀mí wa àjò nù èyí tá a fi ń wá owó pé ń wá sì kí ẹ máa ń ṣe kọ́nà ó sí nǹkan kan yàtọ̀ fógun wà ń gbérí èèyàn tọ́jẹ́ egbò àtewé àti nǹkan kan yìí òun náà ni àwọn eléwé wa fi ń tà á tó ń pín gbà náà pé wọ́n ń ta kinní kan lọ ni tí wọ́n fi ń tà á nù à ń fè yín òun ṣe àjò àìsàn àti èyí táwọn èèyàn fi ń súgbẹ́ ẹ̀mí wọn ọgbọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn eléyìí náà ń ta tiwọn náà ìta ń pè ní oògùn nu èyí tó bá jẹ́ pé a fi protect ara àbí èyí tá a fi ń sọ wípé ẹ ṣe tẹ́ ẹ bá ṣe léyìí àṣírí ó bò nǹkan kan ọlọ́run wọn ṣàánú yóò máa nu wa òun èyí òun náà ń pè ní àjò ọ̀rọ̀ àjò kémi wá ń sọ ọ̀rọ̀ oògùn ní ń sọ yìí tí sọ̀rọ̀ tá àjò ìjẹ́ àjò dà àbájò ọ̀dà oògùn àdàwà náà là ń sọ wípé èyí tán fi ń ṣe ìwòsàn ara bá mú àyà tó ní ọ̀dà ó sì má dìísì rẹ̀ wá má wulẹ̀ pẹ́ nìkan ẹlẹ́bọ kọ́kọ́ fún mi láyà náà kò sì má dìísì wá ìgbà wọn láwọn àmọ̀ ẹlẹ́bọ ní wọn àbẹ́ ìṣẹ́ ẹlẹ́bọ ṣé Saudi tó ṣe yìí ní ìsìn sófin kanlẹ̀ fún ni
rárá àbúrò lọ́lọ́run sì pé Saudi lẹ́lẹ́bọ sì pé Saudi lẹ́lẹ́bọ oníkálukú ọlọ́lẹ̀ máa ń tí ọba mà ẹ̀yin lọ́lọ́run máa bá sọ̀rọ̀ tí máa ń wípé afala ta'qilun bọ́lọ̀ ń bá sọ̀rọ̀ lẹ́ mọ́sáwọ́ pé nínú ayé Al-Qur'an lọ́lọ́run ní afala ta'qilun àwọn olóàtúnṣe ọlọ́run àwọn ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́ ọlọ́run yé yìí lọ́lọ́run ń bá wí wípé àdúrà láyé tátá yé ṣe fún yín sì gbọ́ afala kíni afala ta'qilun ẹ máa dá láàmú ni ẹ máa wá dá ọlọ́run láàmú ẹ sì máa dá wá láàmú ni ẹ máa pòfókè ọlọ́run so ọlọ́run wọlá Ànábì Muhammad ọlọ́run ó sì ju àánú wa bó ṣe ìbéèrè nu a tún padà máa tún àlàyé ẹ̀ ṣe síwájú subhana rabbika